Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà la bá gbogbo lé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá kò sí ṣíṣe o, kò ṣàì ṣe. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ. Eléyìí tó dé sí etí gbọ́ alákòókò ọ̀wọ̀ yìí. Wọ́n ní ìdí tí Alaafin kò ṣe lè jẹ́ chairman lórí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá lọ títí kò lè jẹ́ chairman yẹn lọ títí like forever, can never be the chairman forever. Yes, ẹ̀yin ọmọ Yorùbá oríṣiríṣi ló ti ṣẹlẹ̀, a máa kà fún yín báyìí. Why Alaafin can't be permanent chairman of Oyo Obaship Council, and this one has been said by the Ogbomoso Mogajis. Alright, àwọn Ogbomoso Mogaji òun ló fi eléyìí lélẹ̀, òun ló sọ eléyìí wípé Alaafin ò lè jẹ́ chairman àwọn ọba lọ títí, ó nìkan tán rí àwọn ló yé. Ogbomoso Mogaji àwọn ló sọ eléyìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, the Mogaji of the shown ruling houses of Ogbomoso have kicked strongly against the planned amendment bill to the Oyo State Council of Obas and then Chiefs 2025 before the Oyo State House of Assembly that proposes to make the Alaafin of Oyo the permanent chairman of the Oyo State Council of Obas and Chiefs. In a statement signed by the fight Mogajis Prince Oluwuyi Itabiyi Aburumaku, Prince Sikiru Oyeyola Gbagun, Prince Amos Olawole Olaoye Laoye, Prince Samuel Oyebamiji Oyedeji Bolanta, and Prince Stephen Ilufoye Layode Odunaru. The move is described as an affront and not in consonance with history. Recall that the Oyo State House of Assembly is considering a bill council of Obas and Chiefs further amendment bill 2025 to make Alaafin permanent chairman of council. Meanwhile, the proposed legislation seek to reaffirm and then institutionalize the Alaafin of Oyo as the permanent authority and then presiding chairman of the Council of Obas and then Chiefs, effectively abolishing the rotational chairmanship system among traditional rulers in the state. Meanwhile, the Council of Obas and then Chiefs law caps 37 laws of Oyo State 2000 initially placed the Alaafin of Oyo as the permanent chairman, giving him the authority to convene and preside over meetings while directing council affairs before it was amended. All right, and then meanwhile, however, the Mogaji of the shown ruling houses had kicked against the proposal, warning it would be a design for disaster. All right, and this is exactly what it is. On to this one. Well, majority of things though had actually been said. Oríṣiríṣi ni a ti sọ nípa ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ yìí, àfi kí Elédùmarè kó gbà wá ni. Wọ́n ní ìdí tí Alaafin kò lè jẹ́ ọba lórí gbogbo àwọn ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ títí tó bá ó níbi tó máa jẹ́ dé. Tán máa fi ní pé ó dá ọ̀gbẹ́ni ètò ṣe tó kò ní jẹ́ lọ títí. Ìkan tí wọ́n try àti bá wa sọ rèé. Oríṣiríṣi náà ni a ti gbọ́ nípa
Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀. Bóyá lákòókò tá à ń sọ̀rọ̀ yìí ṣá, àwọn èèyàn ti wá mọ ìyàtọ̀ pé ókè o, ẹni tó jù rèé lórí ọ̀rọ̀ mo jù ẹ́ lọ, eléyìí ò jù mí lọ, mo jù ẹ́ lọ, ìwọ kọ́, àfi k'Ọlọ́run ń ṣàánú wa. Ní ìta à ń sọ yìí tó ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì. The next thing ni àwọn kan ń jàdú ẹni tó jù, àfi k'Ọlọ́run gbà wá. Lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọmọ Yorùbá, ká máa gbáradì ní o, ká máa gbáradì. Àwọn ará bí wọn ò bá wa ṣeré rárá. Ìdí rèé tí gbogbo wa fi ń pariwo pé Yorùbá nation la fẹ́. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ, àfi k'Elédùmarè gbà wá. Nítorí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí, kò wá sẹ́ni tó save mọ́ ìlú yẹn. Kò sẹ́ni tó save mọ́ ìlú yẹn o. Oríṣiríṣi ló wá ń ṣẹlẹ̀ báyìí. Àfi k'Ọlọ́run ṣàánú wa. Meanwhile, láìpẹ́ yìí ni èèyàn kan jáde tó ní níbo lẹ ti ń gbọ́ gbogbo àwọn news pé wọ́n kàn ń pa àwọn èèyàn yìí, pé irọ́ yín pọ̀. Èwo ni pé wọ́n ń pa àwọn èèyàn. Mo wá wò pé ṣé ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣé kò sí ní Nàìjíríà ni? Àbí planet wo lòun wà báyìí? Pẹ̀lú gbogbo bí àwọn èèyàn ṣe ń pariwo, tí oríṣiríṣi èèyàn kan wá ń jáde pé ṣé tòótọ́ náà ń pààyàn. Ó mà ṣe o, àfi kí Elédùmarè gbà wá. Báyìí gbogbo ọmọ Yorùbá ẹ̀yin lẹ máa jára yín o. Bẹ́ẹ̀ ni, gbogbo ọmọ Yorùbá ló máa jára wọn. Nítorí wípé kí ni, àwọn ará bí wọn ò ṣeré o. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, àsìkò ti tó yẹ kẹ́ darapọ̀ mọ́ Yorùbá nation. Àsìkò ti tó, nítorí wípé àwọn ará bí wọn ò bá wa ṣeré rárá. Ìdí rèé náà tó fi jẹ́ pé kí àwa náà ká má sun oorun àsùnpara. Táìmù tá wà yìí kò ń ṣe táìmù tó yẹ ká má sùn, ká má da omi ẹnu. No. Ó ti kọjá be careful. Ó ti dé góńgó. Kólúkálùkù náà ká wá gbáradì ni o. Nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, àfi Elédùmarè nìkan ló máa gbà wá. Gbogbo wa náà là ń rí pé àwọn House of Rep tí gbogbo wọn ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n ń pariwo. Ó ti wá dé ọ̀dọ̀ everybody ló máa jẹ breakfast yẹn, ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ ká jẹ breakfast òfò. Bẹ́ẹ̀ ni o, àfi kí Elédùmarè kó máa ṣọ́ wa. Káwa náà ká máa ṣọ́ ara wa. Yorùbá nation ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ni ló lè ṣe. Ẹ̀yin èèyàn wa, a ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ̀ o, ọ̀bẹ níbẹ̀ ṣó, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.